sọ fún yín wípé ìwádìí ń lọ lọ́wọ́lọ́wọ́ nípa ibi tí ìyàwó bàbá Olúalọ wà. Àṣírí padà tú níbi tí ọmọbìnrin yẹn wà. Àṣírí padà tú níbi tí ìyàwó bàbá Olúalọ wà. Ẹ wo fídíò yìí. mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí mo ti ní àǹfààní àti bá ẹ̀gbọ́n Ìyábọ̀ Òbí kan sọ̀rọ̀ tí wọ́n jí ọkùnrin mo ti ní àǹfààní àti bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ sì ń bọ̀ ńbẹ̀ ọ̀rọ̀ ń bọ̀ ńbẹ̀ kì í ṣalẹ̀ yìí. mo fẹ́ padà sórí àwọn ọ̀rọ̀ kan tá a ti gbọ́ lẹ́nu ìyá Yẹ́misí Òbí nínú interview kan tí mo ṣe fún wọn. àwọn èèyàn pè àkíyèsí mi sí, wọ́n ní Mr. Wise, mo ní yes, máa wí ìránṣẹ́ ń gbọ́. wọ́n sọ wípé ìgbà tí bàbá wòlíì Olúalọ tó lọ báyàwó ẹ̀ ní France, wọ́n ní wọ́n lọ bẹ̀ lẹ́ẹ̀mẹ́ta, wọ́n jẹ́ kí wọ́n wọlé. kí ló ń tó ṣẹlẹ̀ tí ìyàwó Olúalọ ò ṣe gbà kí ọkọ wọn wọlé nígbà tó lọ bá wọn? mo rí ẹnìkan tó pè mí láti France, ó sọ wípé lóòótọ́ lọ̀rọ̀ yìí torí pé àwọn jọ ń gbé níbì kan náà ni. ẹ̀ẹ̀mejì tí ẹ̀ẹ̀mẹ́ta ni bàbá wòlíì Olúalọ wá sí France tó jẹ́ pé Ìyábọ̀ Yẹ́misí Òbí ò ṣílẹ̀kùn fún wọn láti jẹ́ ká wọlé. kí ló ń tó ṣẹlẹ̀? kí ló ń tí bàbá wòlíì Olúalọ ṣe fún ìyàwó wọn tó fi di pé ilé tẹ̀yìn fún wa rẹ̀ rà, ilé tẹ̀yìn fún wa rẹ̀ gbà àti tẹ̀yìn fún wa rẹ̀ kọ́ kí ìyàwó wa ní kéèyàn mọ̀ wọ̀bẹ̀ mọ́? kí ló ń tó fà á? ǹjẹ́ mọ̀ pé nǹkan tó fa ọ̀rọ̀ yìí tó bí statement tí bàbá wòlíì Olúalọ sọ, tí màmá Yẹ́misí Ìyábọ̀ Òbí sọ pé bàbá Olúalọ sọ wípé ẹ sọ fún Yẹ́misí ọmọ yín pé àwọn fún ní ọjọ́ mẹ́ta kó kó ọmọ wá bá wọn, pé tí ò bá kọ́ ọmọ yẹn wá láàrin ọjọ́ mẹ́ta àwọn ò ní béèrè ẹ̀ mọ́ àtìyàwó àtọmọ kí Jésù fi máa dé. torí pé àwa ṣèwádìí síwájú àrí bí ọ̀rọ̀ kì í síbẹ̀. wọ́n ní kété tí wọ́n dé France àwọn àwọ̀ kan ṣẹ̀ láàrin àwọn méjèèjì, ṣùgbọ́n tí àárín yẹn ò tí ì hàn sí wa. ṣùgbọ́n lálẹ́ yìí ẹ gbọ́ wẹ́rẹ́ lórí ètò láṣálẹ́ yìí, ẹ gbọ́ bí ta fẹ́ nà pààrọ̀ sí. ẹ máa láǹfààní àti gbọ́rọ̀ látẹnu ẹnìkan lálẹ́ yìí, Pásítọ̀ Ṣẹ́gun Oyèbọ́lá, báwo náà ṣe jẹ́ sí bàbá Olúalọ. ìjà wọn fojú kan ìyàwó bàbá Olúalọ rí, ìjà wọn rí wọn rí. kí ló ń tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tí ọ̀rẹ́ tímọ́tímọ́ fi wá di ẹni tí wọn ò ní bára wọn sọ̀rọ̀ mọ́? níbo ni ìyàwó bàbá Olúalọ wà? ẹ wá gbọ́dọ̀ lẹ̀ ta ni ká béèrè lọ́wọ́ ẹ̀ nínú bàbá Olúalọ àti àwọn ìdílé ìyàwó wọn? ta ni ká béèrè lọ́wọ́ ẹ̀? torí pé ọ̀rọ̀ kì í síbẹ̀, mẹ́sẹ̀jì pọ̀ lóríṣiríṣi. màmá mo wá díẹ̀ díẹ̀ ní alọ́rin àjò tó pọ̀ lẹ́nu àná sẹ́ni, àgbà oríṣiríṣi pè lẹ́nu àná sẹ́ni kí ọ̀rọ̀ yìí kó lè bá tẹ̀síwájú. ẹ̀yin dẹ́ ṣe ń pè wá náà, mo dúpẹ́ lọ́wọ́ yín, ojú òní ti ẹ̀ lọ́wọ́. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́. ẹ jọ̀ọ́ sí bàbá wòlíì Olúwaṣẹ́gun Oyèbọ́lá ni mo bá sọ̀rọ̀? bẹ́ẹ̀ ni sà, ẹjọ́ ta ló sọ̀rọ̀ sà. orúkọ mi ni MC Wise, mo sì wà lórí ètò lálẹ́ yìí. ṣé ẹ ti gbórúkọ yẹn rí sá? ṣé ẹ gbọ́ Wise rí? àwẹ̀ mi ò lè sọ pé mi ò gbọ́ rí, but ó strange bẹ́ẹ̀ ṣe ń pè ní báyìí. ẹ gbọ́ orí ṣùgbọ́n ẹ̀rẹ́ ni yẹn gangan rí, ṣùgbọ́n ẹ ti gbọ́ nǹkan kan pa arákùnrin tá à ń sọ tó ń jẹ́ Wise rí dáadáa. ẹ wá ló strange tí mo ṣe ń pè yín, ojú òní tì. mi ò jí tí mo gbà tó mi ò lè sọ pé mi ò ṣalábàpàdé àwọn prógámù kankan tí mo ń tí ṣe. ẹ̀ ń ṣe ìyẹn mo fi lè sọ pé bóyá mo gbórúkọ yẹn rí. ojú òní tì yín lágbára lọ́wọ́ Ọlọ́run, àmín ọkàn yín á sì balẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. àmín gbogbo ohun tẹ́ ẹ ti ṣiṣẹ́ fún láyé kò ní tójú yín bàjẹ́. àmín tẹ́ ẹ bá tún sí láyé mọ́, gbogbo ohun tẹ́ ẹ ṣe wàhálà fún òní bàjẹ́ lẹ́yìn yín. àmín torí láàrú téèyàn ṣe wàhálà fún ọmọ àti gbogbo iṣẹ́ ìrìnsẹ́ tọ́lọ́ bá kó léyìn lọ́wọ́ tí ò bá ti bàjẹ́ lẹ́yìn yẹn á jẹ́ pé ibi téèyàn lọ dáa nìyẹn o. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sà. God bless you daddy, ẹ ṣe tẹ́ gbà mí láàyè láṣálẹ́ yìí, gbogbo ayé ló ń wò wá tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. ṣùgbọ́n nǹkan kan wà tí mo fẹ́ kọ́kọ́ bí yín lé tí mo kọ́kọ́ fẹ́ sọ lórí ètò yìí, tí ọ̀rọ̀ bá bí yín nú ẹ má gbé ẹnikẹ́ni ṣépè, ẹ má sọ̀rọ̀ òdì, ẹ sì má bo ẹnikẹ́ni. ṣùgbọ́n tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín tó bá ṣe rí ni kẹ́ ẹ ṣe sọ. báwo lẹ ṣe mọ bàbá wòlíì Sam Olúalọ? ẹ má bínú sà, mi ò ní lè sọ̀rọ̀ lórí láìpẹ́ báyìí lórí nǹkan tẹ́ bí nílé mi. ẹ jọ̀ọ́ mo appreciate bẹ́ẹ̀ ṣe pè mí, bọ̀ mi ò ní lè sọ kankan lórí ohun tẹ́ béèrè lọ́wọ́ mi. ó dà Pásítọ̀ Ṣẹ́gun Oyèbọ́lá, Yes sir. mo mọ̀ pé àwọn kankan ti wà, àwọn èèyàn kan ti pè ní lóríṣiríṣi tó dàbí ọ̀rọ̀ tó ń dùn yín lọ́kàn. ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín lórí ìtàlá ṣàlẹ́ yìí, nítorí Jésù Kristi tó wá sáyé tó kú fún ẹ̀ṣẹ̀ mi àti yín. ẹ má ro tèmi ọmọ kékeré tí mò ń bá yín sọ̀rọ̀, ṣùgbọ́n ẹ ro ti ìpè Mósè Orímọládé, ipò bàbá Ọ̀ṣọ́fà àti Ayọ̀ Babalọ́lá mo fi bẹ̀ yín, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. torí tẹ́ ẹ bá sọ̀rọ̀ àwọn kankan wà tó ṣókùnkùn sáwà. mi ò ní kẹ́ ẹ sọ gbàtẹ́yìn àti bàbá Olúalọ ti bẹ̀rẹ̀, ṣùgbọ́n ǹjẹ́ mọ bàbá Olúalọ? mo mọ̀ wọ́n. God bless mo you. mọ̀ wọ́n. ó tọ́dún mélòó bẹ́ẹ̀ tẹ̀sí mọ́ra? ìyá pé láti 2005. 2005 tábánikà wò 20 years ago. bẹ́ẹ̀ ni sà. God bless you. ohun tá a gbọ́ nínú ìwádìí ni pé ẹ̀yin méjèèjì jọ lọ sẹ́mínárì, bẹ́ẹ̀ ni sà. ẹ̀ẹ́dẹ̀jọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí. bẹ́ẹ̀ ni sà. bàbá wòlíì Olúwaṣẹ́gun Oyèbọ́lá, nígbà tí ẹjọ́ wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ gẹ́gẹ́ bí wòlíì ìsira yín, ẹjọ́ ní papọ̀ nílùú Èkó dáadáa, ẹjọ́ jẹ ẹjọ́ mú. mo sì mọ̀ pé èèyàn bá yàn rìn kó mọ̀ wá ẹ̀, ẹnu gbà tí ẹ bá bàbá wòlíì Olúalọ rìn bó ni wà wọ́n ṣe rí sí yín? ṣe rí ẹ má ní bínú sí mi. ká mọ̀ lọ bẹ̀. reason tó jẹ́ kí n sọ pé mi ò fẹ́ sọ nǹkan kan pa ẹ̀. ọ̀rọ̀ kan wà lẹ̀ tó ń jà rìn ohun tí mo sọ àbí tí mo mọ̀ òun náà ló ṣì ń di mo sì ń bọ̀ ńbẹ̀ ni mo ti sọ pé mi ò ní sọ nǹkan kan nípa mo mọ̀ wọ́n bí ìránṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ ìrìn àdádúró báyìí. God bless you. ẹ wá já wò ó gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tẹ́jọ jẹ́ síra yìí, agbọ́n nǹkan kan tó ń ṣẹlẹ̀ nípa ìyàwó wọn. wọ́n sọ wípé ẹ̀yin lẹ ṣe Rótìmí Daniel pé tó béèrè nípa ìyàwó bàbá Olúalọ
kí ló tẹ̀lé sọ́pà ìsúná fíkàn yìí. wẹ́ do ọ̀rọ̀ tẹ́ béèrè yìí mo mọ̀ pé àwọn kọ̀ọ̀kan mo ti rí nǹkan kan ní online táwọn kọ̀ọ̀kan ti ń sọ̀rọ̀ nípa ìtọ́jú ẹ̀sìn correct impression yẹn nígbà ló ti mi dalẹ̀ fúnra rẹ̀ náà bóyá bí ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn àbí kan program kan tó ṣe àwọn náà correct impression mi ò mọ nǹkan kan bọ́rọ̀ yẹn ṣe dé orí íńtánẹ́ẹ̀tì àbí bó ṣe dé online èmi kọ́ mo lọ bá Rótìmí Daniel pé báyìí báyìí ni kìíní ṣe rí àwọn náà fẹ́ bá mi sọ̀rọ̀ wọ́n ti wá mi àti bá mi sọ̀rọ̀ and meanwhile conversation wa òun náà ni ohun táyé gbọ́ sọ tí mo dẹ̀ lè sọ ń bẹ̀ mọ nìyẹn kì í ṣe mi ni mo gbé ọ̀rọ̀ lọ nígbà tí nínú kíní táwọn sọ tó fi correct yẹn wọ́n ló ti tọ́tẹ̀ mẹ́ta táwọn ti bẹ̀rẹ̀ kíní sọ̀rọ̀ kó tó di fáwọn gẹ̀ẹ́tì mi àkọ́dé tó ń sọ lórí ẹ̀ bó dẹ̀ ṣe rí náà nìyẹn lórí ìjọba máa sọ̀rọ̀ wọ́n ní àwọn fẹ́ táwọn ti ń try láti get in touch pẹ̀lú mi so bọ́ọ̀rọ̀ ṣe lórí internet in fact ọ̀rọ̀ tá a jọ sọ gan kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ó ṣe ìyàwó kò ṣe ìyàwó bàbá olúwa lọ kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ ìlè different thing entirely so bọ́ọ̀rọ̀ ọ̀rọ̀ ìyàwó ṣe jáde ní ìmọ̀ nǹkan kan fà so mo kàn sọ ilé for clarity for clarification so kí gbogbo àwọn tó ń gbọ́ mi kán lè mọ̀ pé mi ò mọ́wọ́ mi ò mẹsẹ̀ mi ò lọ́wọ́ ní ẹ̀ tó ìdílé gbogbo èèyàn náà ló máa gbàgbọ́ o but as far as I'm concerned èmi ò mọ̀ bọ́ọ̀rọ̀ yẹn ṣe dé orí online tàbí bó ṣe dé ọ̀dọ̀ Mr. Rótìmí meanwhile ẹni tá à ń sọ̀rọ̀ iná ó kú wà láyé ó dẹ̀ mọ̀ pé òótọ́ as far as I'm concerned òótọ́ lọ́sọ̀ fáwọn ìjà ó dẹ̀ mọ̀ pé wọ́n lè fi máa sọ fọ́ tó ti máa gbé ìtọ́ lẹ́yìn so anybody lè dùn lọ́wọ́ wọn kì í ṣe mi mo gbé lọ sí ọ̀dọ̀ wọn. iṣẹ́ ìgbé lọ God bless you now inú mi dùn tẹ́ ṣe dáhùn ìbéèrè tí mo bí lọ́wọ́ ìlàṣàlẹ̀ yìí ẹ wá jẹ́ kí n béèrè báyìí ẹ já gbàgbé pé kò sí nǹkan tó kàn yín nípa pé ìyàbá ìyàwó ló alọ́dà nǹkan kan ìbéèrè lọ́wọ́ kò sí nǹkan tó kàn yín ká gbà pé bẹ́ẹ̀ ló ṣe rí torí pé nǹkan tẹ́ ẹ sọ ká gbà yín bọ́ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí ẹ wá jẹ́ kí n wá wò báyìí nǹkan tó wá ń jà rìn lẹ́ẹ̀lẹ́ báyìí nípa pé kí bàbá olúwa lọ́wọ́ ìyàwó wọn jáde àfẹ́mọ̀ tí ìyàwó wa ẹ̀yin gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ sì bá wọn rìn ẹnu ìgbà tẹ́ bá bàbá yẹn rìn ǹjẹ́ kan tí ẹ fi ọjọ́ kan nínú ọdún tẹ́ fi jọ rìn fojú kan ìyàwó bàbá olúwa lọ. ṣe rí ẹ má bínú sà ṣe rí ọ̀rọ̀ tó bá ti jẹ́ private life mi ò lè fi bẹ́ẹ̀ sọ sí ṣe understand kì í ṣe pé bóyá mo mọ̀ wọ́n dáadáa àdèmọ́ra so gbogbo tẹ́ ń béèrè yẹn náà ló ní bó ṣe rí so but private life mi ẹ má jẹ́ kí n fẹnu sórí ẹ̀ torí nǹkan tó wà ní ìpínlẹ̀ so ìjọ sà ẹ má bínú sà. inú mi dùn tẹ̀sán dá mi lóyún yẹn ọkàn mi sì balẹ̀ inú mi sì pẹ̀ but nǹkan tí ìgbólóhùn kan péré tí mo fẹ́ béèrè lélẹ́yìí at least tábánikà wò 16 years ago la gbọ́ pé bàbá olúwa ló ṣègbéyàwó pẹ̀lú Ìyábọ̀ Òbé ẹ̀yin dẹ̀ ti jọ wà láti 20 years ago ìyẹn tó túmọ̀ sí pé lẹ́yìn ọdún kẹrin tẹ́ ẹ mọ́ra ó ní bàbá wòlíì olúwa ló ṣègbéyàwó gẹ́gẹ́ bí pé ìfẹ́ tó sì wà láàrin yín àti ọ̀rẹ́ tó túmọ̀ sí pé ọjọ́ ìgbéyàwó yẹn gan ó ṣe ṣe kẹ́yìn gbó wà ńbẹ̀. ẹ̀yin ò sí ńbẹ̀ lọ́jọ́ yẹn. ẹ̀yin ò sí ńbẹ̀ lọ́jọ́ yẹn ṣùgbọ́n ẹ mọ̀ pé bàbá olúwa ló ṣègbéyàwó. ṣùgbọ́n ẹ mọ̀ pé bàbá olúwa ló ṣègbéyàwó nígbà tá à ń sọ yìí. bẹ́ẹ̀ ni mo mọ̀ létà lẹ́yìn after ìgbéyàwó mi mọ̀. lẹ́tọ́ mọ̀ pé wọ́n ṣègbéyàwó bí aṣẹ́ ìrànṣẹ́ jẹ́ kẹ́yìn méjì distance ara yín lásìkò yẹn God bless you. now ẹ tó ṣẹlẹ̀ ní ok mo ń gbọ́ yẹn tó ṣẹlẹ̀ ní ìgbàlá àtàrí ìṣẹ̀lẹ̀. ok ojú òpó yẹn ń ṣe bákan hello. so period tẹ́mi dé sí bóyá àgbà yẹn náà ti ń plan. ok ìgbà tẹ parí sẹ́mínárì kálukú kọ́kọ́ báṣẹ́ ìrànṣẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ hello ojú òpó yìí lálẹ́ yìí ẹ̀jẹ̀ àtúnṣe wọn kà tuntun wọn pé ẹ má gbàgbé pé tòyìn tẹ̀síwájú ohun pásítọ̀ Olúwaṣẹ́gun Oyèbọ́lá lẹ̀ ń gbọ́ yìí ẹ̀ tí ì gbọ́n kankan o mo mọ̀ àmọ́ pé wọ́n torí pé mi àti wọn ò tí ì sọ̀rọ̀ rárá tó ṣe tí mo ṣe gẹ́ẹ̀tì nọ́mbà wọn lénìí mo ṣe ń pè wọ́n lórí ètò yìí mi ìfẹ́ kó jọ́rọ̀ àbí aṣọ torí pé ọ̀pọ̀lọpọ̀ tá à ń pè lábí aṣọ ọ̀tọ̀ nìkan tá à ń gbọ́ lọ́tún lọ́sì a máa tún wọn pè kó lè bàjẹ́ ẹ bá mi ṣíà program yìí dáadáa bá mi ṣíà ẹ ṣíà program yìí ẹ ṣíà lọ́tún ẹ ṣíà lọ́sì kó lè bàgbó fara dáadáa níbo ni ìyàwó bàbá Olúwa lọ wà ẹ̀yin tẹ́ jẹ́ family Ìyábọ̀ Olúwa lọ mo ti béèrè lọ́wọ́ yín kíkẹ́ gbé ìgbésẹ̀ láti lọ police station kíkẹ́ lọ report ìjà mọ̀ pété bá report ojú ayé á lè rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí tí wàá sọ báyìí tí ò bá tó wá rí bẹ́ẹ̀ gan lápá àbíkan ọmọ yín ló sọnù ara ọmọ gbọ́dọ̀ ta ẹ̀yin tẹ́ jẹ́ ìdílé Ìyábọ̀ tẹ́ ń wọ́ ọmọ ẹ jẹ́ àgbẹ̀ pé blogger kan ẹ jẹ́ àgbẹ̀ pé Rótìmí Daniel ló gbọ́ lẹ́sọ̀rọ̀ yìí fún láti ìjẹta báyìí èmi àti ẹ̀gbọ́n Ìyábọ̀ ọkùnrin kan sọ̀rọ̀ ṣùgbọ́n tí wọ́n sọ kò tí tó àsìkò àti gbẹfẹ́ ọmọ Nàìjíríà ṣùgbọ́n èmi mọ̀ yìí pé Ìyábọ̀ Òbé ó wà ní apá àbìkan lágbàáyé tí ò tí yàn sẹ́ni kankan ẹ má gbàgbé pé ìyá yìí sọ wípé ó tó àsìkò kan àwọn ò lè bọ́mọ yìí sọ̀rọ̀ mọ́ ìbéèrè tí wọ́n fẹ́ béèrè ni pé ta ló búlọ̀kù nọ́mbà ìyá ẹ̀ lórí fóònù ọmọ torí bẹ́ẹ̀ má gbàgbé pé ìyá ti sọ pé Olúwalọ bàbá Olúwalọ bí àwọn ọmọ sọ pé kán sọ fún Ìyábọ̀ hello sir ojú òpó yẹn ló ń ṣe balabala ẹ fẹ́ sọ̀rọ̀ kẹ́ nígbà tẹ́ parí sẹ́mínárì ẹni iṣẹ́ ìránṣẹ́ gbé yín lọ́tọ̀ọ̀tọ̀ ìgbà tẹ́ dé palẹ̀ mọ̀ pé ṣègbéyàwó àbísà hello ṣé àgbọ̀ mi sọ mo ní ẹni gbà fẹ́ ṣe pẹ́ parí sẹ́mínárì tán ẹ̀yin náà bá ti ń lọ sílùú mi àwọn náà bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ tiwọn. nẹ́tíwọ́ọ̀kì yẹn ò ṣe dáadáa o. ṣe ti ń gbọ́ báyìí ṣe ti ń gbọ́ mi báyìí. ẹ sọ pé lẹ́yìn ìgbà tẹ́ parí sẹ́mínárì ẹ̀yin méjèèjì iṣẹ́ ìránṣẹ́ separate ní díẹ̀ last ní táìmù kan. mi ò gbọ́ pé ṣe yẹn kí ni yẹn bridge. hello ṣe é gbórúkọ mi MC Wise ṣe é gbọ́ clearly. hello sir mo ní mi ò gbọ́ béèrè yẹn dáadáa kí ni yẹn ráhùn. ìbéèrè tí mo béèrè ni wípé nígbà tẹ́ parí sẹ́mínárì ẹ̀yin méjèèjì iṣẹ́ ìránṣẹ́ separate ní fúngbà kan díẹ̀. ẹ sà bóyá ká kọ́ sí ká padà connect. ẹjẹ tún yín pé ẹ̀yin ìyàwó yín ìdílé bàbá ìyàwó Olúwalọ tẹ́ ẹ bá fẹ́ kí ọ̀rọ̀ yín yanjú ẹ fún àwa tá à ń sọ̀rọ̀ láàyè láti ṣe investigation lórí ọ̀rọ̀ yìí ẹ sì má sọ pé ẹ fẹ́ fún ẹnikẹ́ni láàyè fún interview
èmi ò lówó tí màá fún yàn bẹ́ẹ̀ ni mi ò ní owó tí màá gbà lọ́wọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n torí pé kọ́rọ̀ yìí lè yanjú ni o tọ́rọ̀ yìí bá sì máa yanjú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ family lára àwọn nǹkan tá a gbọ́ ni wípé Major Obey tó jẹ́ àbúrò bàbá Ìyábọ̀ ìgbà tí wọ́n mú ìwé kan lọ́dọ̀ wọn tí wọ́n ní kán sáìn kí ni díẹ̀ tí bàbá fi reject ìwé yẹn tó láwọn ò lè sáìn yẹn ẹ ti máa wò béèrè yẹn o bí tá a ṣe wádìí nìyẹn o bàbá yẹn láwọn ò gba ìwé àwọn ò sì gba owó ta ló kówó fún bàbá yẹn lówó ta ló ní ká lọ fún bàbá yìí lówó láti sáìn kí ni díẹ̀ tí wọ́n sì sáìn àwọn ọkùnrin tó jẹ́ ọkùnrin ẹ má gbàgbé pé ọmọ mẹ́jọ nìyá yìí bí tí Ìyábọ̀ Obey tá a sì ń wá ìdí àbí gbẹ̀yìn ta wá ní kábíléèrè níbo lọmọ wà kí ló ṣẹlẹ̀ láàrin ìyá yẹn girama àti ọmọ wọn tó fi di pé ọmọ wọn ò gbé kọ́ọ̀lù wọn mọ́ kí ló ṣẹlẹ̀ láàrin Ìyábọ̀ àti Fúnkẹ́ tó jí àkọ́bí tí ò fi gbé kọ́ọ̀lù wọn mọ́ ṣùgbọ́n tó ń gbé kọ́ọ̀lù àwọn yòókù ẹ jáde fojú bẹ̀yẹ̀ wò ìwádìí lọ lọ́wọ́ báyìí lórí ọ̀rọ̀ yìí èmi àti ẹ̀gbọ́n lára àwọn ẹ̀gbọ́n Ìyábọ̀ kan sọ̀rọ̀ wọ́n sọ wípé Ìyábọ̀ sì ń bá wọn sọ̀rọ̀ di àwọn sì ń sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ò ní sọ̀rọ̀ táwọn ò sọ̀rọ̀ mọ́ wọ́n ní nǹkan táwọn mọ̀ ní pé Ìyábọ̀ ò sí ní France mọ́ mo wá níbo ló wà wọn tí ì sọ fún wa ṣùgbọ́n inú mi á dùn tí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìdílé Ìyábọ̀ yìí tẹ́ ẹ bá lè sọ òtítọ́ fáwa lórí ọ̀rọ̀ yìí láàfin mọ́bi tá a nà pa ọ̀rọ̀ sí bẹ́ẹ̀ bá sì mọ̀ ẹgbẹ́ ẹ̀ lè sọ òtítọ́ fáwa táwọn abá yín ẹ jẹ́ ká lọ sí police station èmi ti rí àwọn SAN àwọn barrister tí wọ́n rẹ́rìn láti support ìdílé yín tó bá yẹ pé ẹ̀ ń wá Ìyábọ̀ Obey yẹyẹ mi sí Obey lóòótọ́ ẹ má sì mí gbọ́ o mi ò sọ pé mo wá o ìyá ló sọ pé wò gbóhùn ẹ̀ mọ́ àwọn ẹ̀gbẹ́ kan náà wò gbọ́ mọ́ ìyá àwọn ẹ̀gbọ́n méjì tá a ti bá sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ẹ̀gbẹ́ kan náà wọ́n sì ń gbóhùn ẹ̀ bó wá ní Ìyábọ̀ wa bàbá wòlíì Olúwa lọ màá wá bẹ̀yìn lórí ètò láṣálẹ̀ yìí torí Jésù torí ìpè tẹ́ ẹ gbé lọ́wọ́ mo mọ̀ pé pẹ̀lẹ́ onákọ̀ onábo ó ní bẹ́yàn ṣe ń bá àgbàlagbà sọ̀rọ̀ ó dẹ̀ ní bẹ́yàn ṣe ń bá wòlíì sọ̀rọ̀ ó ní bẹ́yàn ṣe ń bá wòlíì sọ̀rọ̀ ó tó bá wà ní ọ̀rọ̀ yìí bàbá ẹ bá wa tàn mọ́lẹ̀ sí kí ló tí Ìyábọ̀ ṣe fún yín tẹ́ fi sọ gbólóhùn pé tí ò bá ti kọ́ ọmọ yín wá láàrin ọjọ́ méjì mẹ́ta ẹ ní gbàmọ́ tí Jésù àfi dé bàbá mo wá fi Jésù yẹn bẹ̀yìn láṣálẹ̀ yìí à ń ṣe Jésù bá ṣe Jésù tó yẹ kó fi gbogbo ẹ̀dá lórí igi àgbélébù síbẹ̀síbẹ̀ náà ó sọ wípé bàbá dáríjì wọn ni ó ní kí bàbá dáríjì wọn torí pé Jésù tó kú fún wa ẹjẹ́ àgbà mi nǹkan àkẹ́ tí ló ti mi dára sọ tí ló ti mi dára bá yóò sí Jésù á jẹ́ pé Jésù lé tiwọn ni ò sí ṣùgbọ́n èmi gbàgbọ́ pé Jésù Kristi wà mo ní gbàgbọ́ pé ìgbàlá wà mo sì ní gbàgbọ́ pé ọ̀run wà ṣùgbọ́n kọ́rọ̀ ìbá lè níyanjú di ohun tá a fẹ́ bàbá wòlíì Olúwa lọ ẹ má ro àwọn ọ̀rọ̀ tó ti sọ sí yín hello sir. ṣe gbọ́ mi clearly báyìí. mo ń gbọ́ yín sir. ìbéèrè tí mo béèrè lẹ́ẹ̀kan ni wípé ìgbà tí iṣẹ́ ìránṣẹ́ tẹ́ parí sẹ́mínárì iṣẹ́ ìránṣẹ́ gbé yín lọ bòmí bàbá lọ́nà bẹ̀rẹ̀ tí wọ́n lápá kan ìgbà tẹ́ máa padà lẹ́gbọ́n pọ́n ti ṣègbéyàwó. no ìgbà tí mo padà bẹ́ẹ̀ ni. lẹ́gbọ́n pọ́n ṣe wedding now bẹ́ẹ̀ ìgbà tẹ́ wá padà dé yẹn tẹ́ ṣègbéyàwó yẹn mo fọlọ́n bẹ̀ yín ṣe àrọ́rọ̀ tí mo fẹ́ béèrè yìí ọ̀rọ̀ kan lẹ́fì dá mi lóhùn ìjẹ́ láǹfààní àti rí Ìyábọ̀ ìyẹn ìyàwó àbúrò lójúkorojú báyìí rí. bẹ́ẹ̀ ni. God bless you ojú òní tì yín ọkàn yín àsìbalẹ̀ gbogbo táyì náà kójọ mọ́sọ́lẹ̀ kan kò ní bàjẹ́ lójú yín àtìlẹ́yìn yín. now ìgbà tẹ́ wá rí wọn yẹn tẹ́ padà rí wọn yẹn ìkankan wá jáde lórí social media yìí tẹ́ súnmọ́ wọn máa mọ̀ dá ọ̀rọ̀ tí mò ń sọ yìí wọ́n sọ wípé nígbà kan lọ́dún kan sẹ́yìn wọ́n ní arábìnrin kan jáde ní Prayer City ìyẹn ní Èkó wọ́n lọ ṣe gángan àwọn kan sọ pé ìyàwó àbúrò alọ́ ni mo wá sọ pé ẹ tó súnmọ́ yẹn ó yẹ kó lè mọ̀ náà. ok kí lẹ lè sọ sáà yẹn. ìgbà tó ń sọ yìí èmi ò sí ń bẹ̀ God bless you. mi ò sí ní Jesus City mọ́ gbà yẹn so mi ò lè sọ bọ́ mi ò rò pé ìyàwó wọn ni lọ́nà òkú èmi ò rò pé. kí ló dé sọ bẹ́ẹ̀ rò bẹ́ẹ̀. torí mo ọmọ ìkan lára àwọn tó ń jẹ́ ó ti sọ pé bóyá wọ́kà níbẹ̀ yẹn tó ń tajà so àbúrò ẹ̀ kan wá bá tajà ní píríọ̀dù tó ń sọ yẹn so àbúrò ẹ̀ yẹn ni òun ló pè mí ló sọ mi pé àbúrò ẹ̀ yẹn ó ní mental disorder something like that pé wọ́n dẹ̀ ń try láti gbàdúrà fún so ìyẹn lèmi ń wò pé bóyá ó máa jẹ́. now àbúrò ẹ̀ tó ní mental disorder yẹn church ló náà wà ní Prayer City. òun náà sọ Jesus City ló wà ibẹ̀ ló wà. ẹ̀kún tó ṣẹlẹ̀ sí yẹn tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. ìyẹn ni pé lédè kan báyìí ó ṣeé ṣe kó jẹ́ pé òun làwọn ó èèyàn ṣeé ṣe náà rí bẹ́ẹ̀ ni. tọ́wọ́ rò pé ìyàwó àbúrò alọ́ ni. gbogbo táìmù tẹ̀ ń sọ yìí gan tẹ̀ sọ pé àbúrò ara kan nínú àwọn workers yẹn tó ṣe bẹ́ẹ̀ sí ìyàwó àbúrò alọ́ gan sì wà Nàìjíríà báyẹn. rárá o ọ̀rọ̀ láti ẹ̀ ní ọ̀rọ̀ last year ni. ọ̀rọ̀ láti ẹ̀ August ni ilé ìtẹ̀mí sọ ìwà mọ̀ bóyá ó ní mi o ẹ̀mí wà mọ̀ bóyá ó ní mi o. ìkẹyìn mọ̀ ọ̀rọ̀ last year bàbá alọ́. tẹ́ni yẹn sọ fún mi fúnra rẹ̀ ìyàwó àbúrò alọ́ sí Nàìjíríà mọ́ ìyàwó rẹ̀ sí Nàìjíríà mọ́. to the best of my knowledge tí mo mọ̀. màmá ò sí nílé mọ́ àbí God bless you God bless you. now mo wá fẹ́ jẹ́ kẹ́ jájọ fojú kù báyìí ẹ̀yin gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run pẹ̀lú tó ń ṣẹlẹ̀ yìí kágbà pé ẹ̀yin gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run ni wọ́n sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ti ń lọ fà ó ti ń tàbùkù sí Jésù Kristi àgbé lọ́wọ́ kí lẹ rò pé yẹ ká ṣe lórí ẹ̀.
èmi ò gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ẹ mọ̀ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí orúkọ mi náà wà níbẹ̀ mi ń try láti clear orúkọ mi ní so kò lè jẹ́ kí n lẹ́nu ọ̀rọ̀ àbí sọ nǹkan kan so ẹ mọ̀ pé mo ti ń sọ fún yín náà láti ẹ̀mí o tẹ́ mọ̀ pé bóyá orí life lẹ́ máa ti bóyá orí life lẹ́ wà tẹ́ ti ń pè mí bóyá àbátẹ̀ má dáhùn rárá so mi ò ní lè sọ nǹkan kan nípa ẹ̀ because èmi náà wà involve so reason nípa pé wọ́n lẹ́yìn lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ èmi mo gbọ́ ọ̀rọ̀ èmi mo kò rí bẹ́ẹ̀ mo ti despite the fact pé mo ti clear ṣùgbọ́n ẹ mọ̀ pé ohun tó lùwẹ̀ bá sọ ń sìn òun náà máa fẹ́ dì mú ṣe understand so ẹ jẹ́ kí n rọra wà lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ mi inú mi kàn ẹ má bínú sà. pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí mo ti gbọ́ ẹ ti clear ọ̀pọ̀lọpọ̀ fáwọn èèyàn tó ń wò mí láṣálẹ́ yìí nípa wèrè tó jáde ẹni tó wà mental disorder tẹ̀sán pé bẹ́ẹ̀ pé August ìyá ò sí lé mọ́ ẹni báyìí ara àwọn àbúrò workers dẹ̀nu rẹ̀ ṣẹlẹ̀ sí ẹ̀rẹ̀ ìgbà tẹ̀lé wà ń bẹ̀ ẹ̀ tó yẹ pé ẹ fojú kan ìyàwó bàbá wòlíì Olúalọ́ tí wọ́n wà òkè ṣé ẹ̀kẹ́sì ẹ̀rọ ọmọ wọn rí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta. wọ́n tó travel tó lọ́dún pẹ́sàn ti travel mo rí méjì ẹ̀rí méjì mo mọ méjì. ẹ̀hún tí a gbọ́ ni wípé ìgbà tí ìyàgẹ́ wà Nàìjíríà méjì náà ti bí ẹyọ kan tó kù wọ́n bí sí France ni. bẹ́ẹ̀ ni. ohun tí a gbọ́ nìyẹn now ìbéèrè kan wá wà ẹjọ́ nítorí Ọlọ́run ilé ẹ̀gbọ́n dá mi lóhùn a gbọ́ wípé ok ìgbà tẹ máa rí Ìyábọ̀ Olúalọ́ yẹn ṣé lè kó náà ń gbé ní àbẹ́kìtì. ẹ wo ṣe rí private life wọn ni ẹ ṣe rí tó bá jọ̀rọ̀ tèmi tó bá ẹsà ẹ má bínú ta tó bá jọ̀rọ̀ tèmi ní báyìí á yìí sì fún mi láti dáhùn. ó yé mi torí pé. ó tàn bá fi ẹ mọ̀ pé ẹ má bínú ta iṣẹ́ tàn bá fi rán yàn èèyàn gbọ́dọ̀ jẹ́ ṣe understand. tá a sọ wípé ẹ wà involve gan láti ilẹ̀ ẹ tún lè sọ̀rọ̀ jù láti ilẹ̀ ó ayé ni ó fi máa rò mí lọ́rùn láti lè sọ sórí ẹjọ́ sà ẹ ṣe sà. ṣùgbọ́n nǹkan tẹ̀mí kan sọ láàrin yẹn ni at least gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe wọ́n sọ pé nígbà tẹ́yìn náà wà lọ́dọ̀ wọn ẹjọ́ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ nǹkan kan mo dẹ̀ ti yọ tí mo fẹ́ yọ mbẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tìyìn lágbára lọ́wọ́ Ọlọ́run iṣẹ́ ìrìnsẹ̀ tí yín náà dẹ̀ ní wó iṣẹ́ ìrìnsẹ̀ yóò ní wó iṣẹ́ ìrìnsẹ̀ yóò ní wó iṣẹ́ ìrìnsẹ̀ yóò ní wó gbogbo làálàá yín lé ayé yìí tí Jésù bá dé ohun mìmọ́rí ò ní fọ̀ sí yín. bẹ́ẹ̀ bá jọmọ Nàìjíríà especially tí o bá tún dé ọ̀run ìyá méjì ní o. ìyá ọ̀nà méjì ní. tẹ́lẹ̀ bá sì jọmọ Amẹ́ríkà ọmọ tó bá sì lọ sọ́nù kejì ó sì gbádùn láyé ṣùgbọ́n Nàìjíríà gan apẹ̀rẹ̀ ọ̀run àpá kékeré ni. ó lágbára ó ní agbára. Ọlọ́run aláàánú ò ní fi yín sílẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. ẹ wá pọ̀ lórí ètò ìkẹtù máa láṣàlẹ̀ yìí ó ní wípé mo gbọ́ wípé mo dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ yẹn ti yanjú gbogbo tó bá wà láàrin Ìyábọ̀ Olúalọ́ ẹ jọ̀ọ́ torí Jésù ẹ bá wa parí ẹ parí ìjà kálàáfíà síjọba. ọ̀dà sà kò sí problem. gbogbo tẹ́ ẹ bá lè ṣe táwọn ẹni méjèèjì àfikún torí pé ẹni méjèèjì ó lajú síbi tí babalọ́lá wà àtijọ́ kan abábí lè rí pé ẹ̀yin ọmọ ohun tí mo ní ẹ̀ ṣe láyé ṣe ẹ̀ ṣe dáadáa. kò sí wàhálà sà. God bless you. Ọlọ́run àfún wa. ẹ bá mi dárúkọ ilé ẹ̀kan sí kẹtù máa lọ ẹ bá mi dárúkọ ilé ẹ̀kan sí kẹtù máa lọ. orúkọ mi ni ajínrere àti olùṣọ́àgùntàn Ṣẹ́gun Oyèbọ́lá tí gbogbo ayé mọ̀ sí Pastor Ṣẹ́gun. Pastor Ṣẹ́gun God bless you ẹ ṣé gan ni o tábà tó lè ní nígbà míì lórí ọ̀pẹ̀ ìdáwà ló. nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Jésù sì ní fi wá sílẹ̀. àmín ẹ ṣé sà. ó náà lẹ ṣe bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ lórí ètò láṣálẹ̀ yìí mo wá fẹ́ parí ètò báyìí ìwádìí ń tẹ̀síwájú kí làwọn nǹkan tá a gbọ́ lẹ́nu ẹ̀gbọ́n Ìyábọ̀ Òbí tó jí ọkùnrin kí ló ń ta abẹ́lẹ̀ nu wọn. ìbéèrè tèmi wá lélẹ́yìí kí ló ń tó fà á tí ìyàwó bàbá Olúalọ́ ṣe sílẹ̀ fọkọ wọn lẹ́ẹ̀mẹ́ta tí wọ́n lọ sí France. ìgbà wo ni wọ́n sì kúrò ní France torí pé a gbọ́ wípé bàbá Olúalọ́ padà lọ sí France yẹn wọn báyàwó wọn bí tí wọ́n fi wọ́n sí mọ́. ibo wa ni wọ́n wà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mọ̀lẹ́bí Olúalọ́ tẹ́ ẹ mọ̀ ń pààrọ̀ yìí à ń bọ̀ lọ́dọ̀ yín láti wá interview yín o ẹ̀yin tẹ́ ẹ sì já ìdílé Ìyábọ̀ Òbí ẹ fún wa láàyè láti bá yín sọ̀rọ̀ kọ́rọ̀ ilé ìbànújẹ́ ẹ mọ̀ sí mo ní kẹ́ lọ police station kẹ́ lọ report. pásítọ̀ tó sọ̀rọ̀ tẹ̀yìn pásítọ̀ Olúwaṣẹ́gun Oyèbọ́lá lórúkọ wọn àwọn ni wọ́n ní àwọn àti bàbá Olúalọ́ jọ máa ń travel déédéé nígbà yẹn tí bàbá Násírì wòlíì Násírì ṣàlàyé wípé ṣé ó yẹ kó wá sórí social media tàbí ṣé ó yẹ kó lọ máa dragi pásítọ̀ Olúalọ́ lọ́dọ̀ Rótìmí Daniel and then tèmi náà dẹ̀ fẹ́ sọ wípé kí ló fà á tọ̀rọ̀ bá ṣẹlẹ̀ lẹ́yìn láàrin ẹ̀yin àti ìránṣẹ́ Ọlọ́run tẹ́lẹ̀ settle ẹ̀ láàrin ara yín tí àwọn bàbá yẹn tẹ́yìn bàbá yẹn yóò bá sọ pé àbòkí wà lọ́jà kó yọ ọmọ tuntun wọ́ ẹ̀yin bàbá nínú iṣẹ́ ìránṣẹ́ táwọn tó ń tẹ̀lé yín bá ní gbólóhùn aṣọ kí ló tẹ́yìn bàbá yẹn ò kí dá sí. ká nígbà tọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tẹ́yìn tẹ́ súnmọ́ wọn tàbí ẹ̀yin bàbá tẹ́ súnmọ́ wọn tẹ́ pé wọn tẹ́ yanjú ẹ̀ láàrin ara wọn ó ṣeé ṣe káwọn nǹkan mi tó padà jáde bí ẹrẹ̀ kó má jáde. Bíbélì sọ wípé kí a má sì jẹ́ kí ìyapa kó wà láàrin yín tí ó kò yẹ kẹ́yìn bàbá ẹ̀ máa lajú sílẹ̀ débi pé ìránṣẹ́ Ọlọ́run wá sórí social media ó wá ń drag ìránṣẹ́ Ọlọ́run ẹgbẹ́ ẹ̀ débi pé àwọn tí ò ṣe kìrìsìtẹ́nì ó wá fún wọn ní ààyè láti máa sọ̀rọ̀ kùgbàkùgbé sí gbogbo kìrìsìtẹ́nì. ẹ jọ̀ọ́ ẹ take note of that area ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa Yorùbá ní gbogbo aṣọ tá a bá fọ̀kọ́ la máa ń sá lóhùn Yorùbá ní inú ilé ẹni láti ń jẹ èkó tẹ́lẹ̀ onídodo tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ láàrin nínú ministry kan ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá tẹ́ jẹ́ aṣáájú ń bẹ̀ ẹ máa make sure pé ẹ̀ ń dá sí i ẹ̀dẹ́bi fẹ́lẹ́bi ẹ̀dẹ̀dáre fẹ́láre point number 1. point 2 mo fẹ́ kí máànù Tọ́pẹ́ Kọ́láwọlé yẹn tún padà kọ́ ọgbọ́n lára pásítọ̀ Olúwaṣẹ́gun Oyèbọ́lá bó tilẹ̀ jẹ́ pé àwọn náà mọ̀ pé àwọn ti ṣe àwọn àìsèjọ tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀rí pé wọ́n padà correct ara wọn báyìí wọ́n padà sí kí wọ́n correct ara wọn ní gbé sọ pé wọ́n sọ òwòtọ́ wọ́n àtọ́rí pé àwọn ní ìjà tàbí gbọ́dọ̀ wọn aṣọ tàbí dúkù pẹ̀lú bàbá Olúalọ́ kí wọ́n máa pa irọ́ tàbí kí wọ́n máa fún wa ní bódìdí sán. ara ibi tí a ti fẹ́ kí Mr. Tọ́pẹ́ Kọ́láwọlé kọ́ ọgbọ́n lélẹ̀ because
òun ló fún wa ní igbó títí sángbà yẹn òun ló fún wa ní igbó títí sángbà yẹn tó fún Rotimi ní àwọn information àwọn wrong information tó yẹ kó fún nípa bàbá Olúalọ tó jẹ́ káwọn èèyàn máa rò pé èèyàn bẹ́ẹ̀ yẹn ni bàbá yẹn nítorí pé wọ́n ṣe kíni nítorí pé wọ́n àti bàbá yẹn nítorí pé kò pa àti bàbá yẹn mọ́ and you call yourself a man of God Mr. Tọ́pẹ́ Kọ́láwọlé so tí èèyàn bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run a gbọ́dọ̀ rí nínú ìṣe àtiwá ẹ̀ kì í ṣe pé kò ti pé wà ó bá tó sọ pé ìránṣẹ́ Ọlọ́run ni mí Bíbélì sọ pé ní Antioch ní a ti pé àwọn ọmọ ẹ̀yìn ní Kristẹni torí pé kí ni wọ́n wà bí Kristi ni o ìwà wọn ló jẹ́ kó sọ pé àwọn Kristẹni ilé ẹ̀ àwọn ọmọ ẹ̀yìn Kristi ni Bíbélì sọ pé nípa èso wọn láwùfù mọ̀ ó ní igi búburú kò lè so èso rẹ̀ bẹ́ẹ̀ ní gírí kò lè so èso búburú so ó kò dìgbà tó bá tó péré ní ìránṣẹ́ Ọlọ́run ká tó mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run ni ẹ Mr. Tọ́pẹ́ Kọ́láwọlé so Mr. Tọ́pẹ́ Kọ́láwọlé ẹ jọ̀ọ́ ẹ ṣe àtúnṣe ẹ ṣe kí ni ẹ ṣe àtúnṣe now nínú àwọn ìwádìí táwa ń ṣe wọ́n ní Yẹ́misí wà láàyè ẹgbẹ́ MC White náà sọ àwọn tó súnmọ́ ìdílé yẹn kan náà ti sọ fún mi tí mo ti sọ náà fídíòs mi bíi méjì mẹ́ta sẹ́yìn pé àwọn kan tó súnmọ́ bàbá Olúalọ wọ́n ní kò sí náà tó ṣe Yẹ́misí ìyẹn wàá bèrè nǹkan kan ṣé tìtorí wípé bàbá Olúalọ àti Yẹ́misí ní gbólóhùn aṣọ ló jẹ́ kí Yẹ́misí gbé rẹ̀ pamọ́ ni àbí òun àtàwọn ìdílé ẹ̀ wọ́n ní gbólóhùn aṣọ ṣé bàbá Olúalọ ló ṣe Yẹ́misí ni àbí àwọn ìdílé Yẹ́misí ló ṣe Yẹ́misí tí Yẹ́misí fi decide láti gbé rẹ̀ pamọ́ ìyẹn là ń tú lọ́wọ́ káàkiri tú ìyẹn là ń tú lọ́wọ́ káàkiri tú because láti jọ́ta láyé ti dáyé lọ́kùnrin ti ń kọ obìnrin lóbìnrin ti ń kọ ọkùnrin láti jọ́ta láyé ti dáyé dẹ́ni tọkọtìyàwó ti máa ní gbólóhùn aṣọ ṣùgbọ́n pátán nǹkan tó wá ti ẹ̀yìn gbólóhùn aṣọ bàbá àtìyàwó wọn jáde yìí ó yà wá lẹ́nu kí ló wá lè mú Yẹ́misí pòórá bí iṣó ṣé àwọn tọkọ ẹ̀ ni ó ṣe ni àbí àwọn mọ̀lẹ́bí ẹ̀ ṣé instruction ọkọ ẹ̀ ni ló tẹ̀lé ni àbí instruction mọ̀lẹ́bí ẹ̀ àbí personal decision tiẹ̀ ìyẹn là ń wò pé kí ló lè sílẹ̀ ìkejì ẹ̀gbọ́n Ìyábọ̀ kan ẹ̀gbọ́n Yẹ́misí kan wọ́n ló ní òun bá sọ̀rọ̀ kódà nígbà tọ́rọ̀ ìbẹ̀rẹ̀ àwọn sì jọ ń sọ̀rọ̀ ṣùgbọ́n òun ò ní sọ̀gbà tó ń stop láti bá sọ̀rọ̀ mú mo á fẹ́ béèrè nǹkan kan kí wá ló dé tí irú ẹ̀gbọ́n yẹn ò ṣe pé màmá wọn láti lè pé màmí èmi àti Yẹ́misí ń búrò ara ò ṣùgbọ́n kò fẹ́ bá yín sọ̀rọ̀ màmá lè mọ̀ wípé ọmọ òun wà láyé ẹ̀gbọ́n tó wá ṣẹ̀ṣẹ̀ wá ń sọ fún àwọn tó ń ṣèwádìí yìí ìyẹn ó ti sọ fún màmá wọn náà wọ́n tẹ́lẹ̀ pé màmí mò ń búrò Yẹ́misí o then nǹkan kan tó wá sì ń rú wa lójú lórí ọ̀rọ̀ yìí tá a tún sì ń wá tó jẹ́ ká sì máa wádìí ni wípé gbogbo àwọn ẹ̀gbọ́n Yẹ́misí tó ń sọ̀rọ̀ yìí kò sí lè tó tì rẹ́dì láti gbé ojú jáde kò sí lè tó tì rẹ́dì láti gbé ojú jáde nínú wọn pé èmi lẹ̀gbọ́n Yẹ́misí kó dẹ̀ fọwọ́ sọ̀yà wípé èmi tí mò ń sọ̀rọ̀ lélẹ̀ gbogbo wọn náà bí kan fún wọn ránṣẹ́ sáwà bloggers ni kí ló wá ń fà tí wọ́n fi ń hide identity ara wọn lórí wípé àfẹ́mọ̀ tí àbúrò wọn wà àbí ká fúnra sí wọn ni wípé wrong information wọ́n sì ń fún wa because wáyé pé lóòótọ́ làbúrò wọn wà láàyè tí wọ́n dẹ̀ mọ̀ sí wọn à ní láti máa hide identity ara wọn ìmí tẹ̀ bá tiẹ̀ sọ pé ẹ ṣé ẹ máa jẹ́ kí àwọn èèyàn ọmọ Nàìjíríà rí ojú yẹn máa lọ pé rárá òun fẹ́ wàhálà kí ni wàhálà tí wọn ò fẹ́ ẹ dẹ̀ ní ẹ̀ ń gbúrò ẹ̀ kí ni wàhálà tí wọn ò fẹ́ ọmọ ìyá yín ọmọ bàbá yín so ibi tí ọ̀rọ̀ yẹn ti ń padà wá lójú nìyẹn wípé àwọn ẹ̀gbọ́n ẹ̀ tí wọ́n ní àwọn ń gbúrò ẹ̀ tá à ń béèrè wípé ń bo ló wà yìí ẹ̀gbọ́n yẹn jẹ́ kó yé wa nínú ìwádìí tí MC White ṣe wípé Yẹ́misí ò sí ní France mọ́ kí wá ló gbé Yẹ́misí kúrò ní France ta ló sọ̀nà bó ṣe kúrò ní France níbo ni Yẹ́misí wà kí wá ló dé tí ẹ̀gbọ́n yẹn ò sì wá fẹ́ sọ fún màmá wọn ọ̀rọ̀ tó bá tẹ̀ wá jẹ́ wípé màmá ò fẹ́ kí màmá mọ̀ kí màmá má bàa sọ síta kí ló dé tí first born ò gbọ́ up to this moment first born náà tẹ́ bá wọ́n sọ pé òun mọ̀ bí tí Yẹ́misí wà àwọn kan ní àwọn wúri àwọn tó tẹ̀ ní àwọn rí yẹn wọn ò fẹ́ jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà rí àwọn pé lágbájá ló sọ àfi voice wọn là ń gbọ́ kí ló dé tí wọ́n fi hide identity wọn ìyẹn jẹ́ nǹkan tó rú wa lójú sẹ́ni pé ọ̀rọ̀ tí ń kúrò ní orí bàbá Olúalọ báyìí ọ̀rọ̀ tí ń wá sórí àwọn ìdílé Yẹ́misí wọ́n ti ń dẹni tí ó yẹ ká fúnra sí especially àwọn ẹ̀gbọ́n tó ní àwọn ń rẹ̀ because táwọn kan bá jẹ́ èèyàn gidi tí wọ́n ro orúkọ tí bàbá Olúalọ ti ń bí òdìbọ̀ kọ̀rọ̀ ẹ̀ tó lè dé level yìí ni wọ́n á ti pe ìyá wọn pé màmá kò sínú tó ṣe Yẹ́misí o kò fẹ́ bá yín sọ̀rọ̀ ni o ṣùgbọ́n ẹ dákẹ́ bí olúdù láti jọ ẹ kódà gan lórí rí tẹ́sí pé ẹ̀ ń rí ẹ̀ ń bá sọ̀rọ̀ yìí gan àti ìgbàgbọ́ 50-50 ni because kí ló lè máa mú àwọn ẹ̀gbọ́n kan sọ pé àwọn rí tí wọ́n dẹ̀yẹ káwọn ẹ̀gbọ́n tó kù mọ ibi tó wà ìyá ní ọmọ mẹ́jọ bí abí mẹ́rin ọmọ mẹ́ta ló ní àwọn dúdú Yẹ́misí àwọn ẹgbẹ́ àwọn bá Yẹ́misí sọ̀rọ̀ kí ló wá fà tí wọ́n fi lè sọ ibi tó wà tó wà tẹ̀yẹ pé àwọn èèyàn ò ní wà lọ àwọn èèyàn kì í wọ́n fẹ́ lọ kí tó wà tẹ̀yẹ pé àwọn èèyàn ò ní máa pè déédéé ṣùgbọ́n kí sáà mọ̀ pé ó wà láyé kí ló táwọn ẹ̀gbọ́n yẹn fi ń hide nǹkan yẹn tó wá jẹ́ tó tẹ́ ẹ̀ bá fẹ́ ká fúnra sí àwọn ẹ̀gbọ́n yẹn
kí ló lè tó bá dẹ̀ yẹ wípé ó ní nǹkan tó wà láàrin wọn nínú ìdílé yẹn kí ló fà ìyẹn náà a sì ń tu náà á dẹ̀ fún wa. then mo wá tún fẹ́ kí eléyìí clear sí gbogbo wa ṣé mo pé ńgbà tí mo release voice yẹn èmi náà sọ mo ní èmi nígbàgbọ́ pé kì í ṣe ìyàwó bàbá Olúalọ ní alágànà tí wọ́n ní ó sájáde nínú church wọn. I said it in that video tí mo ṣe òun náà dẹ̀ ni bàbá yìí clear wípé alágànà tí wọ́n ń sọ last year ló ṣẹlẹ̀ ìyá dẹ̀ ni ó ti tó bí ọdún 5 àbí 7 táwọn ti ń wá Yẹ́misí. So bàbá yìí Pastor Olúwaṣẹ́gun Oyèbọ́lá wọ́n jẹ́ kó yọ wípé alágànà táwọn sọ yẹn kì í ṣe Yẹ́misí o. So mo fẹ́ clear yẹn fún gbogbo wa wọ́n ní kì í ṣe Yẹ́misí táwọn wá mo sájáde ní church bàbá Olúalọ. Àmọ́ ìbéèrè kan tó wà tó ń wà lójú tààtọ́ sì ń dig kí ló lè fà á tí Yẹ́misí ò ṣe gbà kí bàbá Olúalọ wọlé lọ́jọ́ tí wọ́n lọ. According to nǹkan tí a gbọ́ wọ́n bí ẹ̀mẹ́ta bàbá lọ France bàbá ló gbé ẹ lọ bàbá fẹ́ ní sílọ́kà ó bímọ fún wọn wọ́n jẹ́rìí sí Ọlọ́run táyé mọ́ kí wọ́n wá ló lè fà á tí ò fi gbà kí wọ́n wọlé. Mo mọ̀ pé òkodoro ọ̀rọ̀ ẹ̀ sì máa hàn sí gbogbo wa ní gbangba concern tiwa pàápàá fẹ́yìn tẹ́ ń sọ wípé kí ló kàn wá ń bẹ̀ ó kàn wá o yes because èmi ò kì í ṣe oníṣẹ̀ṣe mi kì í ṣe ẹlẹ́sìn ìbílẹ̀ Kristẹni ni mi. Nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ àwọn tó ń sọ̀rọ̀ kùgbàkùgbé wọn sọ sí ìjọ CAC nìkan wọn àdẹ̀ sọ sí bàbá Olúalọ nìkan gbogbo Kristẹni ni wọ́n kó papọ̀ ṣé ń gbọ́ mi. So nígbà tá a dẹ̀ ti wá padà rí ojútùú ọ̀rọ̀ tàbí tá a ti ń rí ojútùú ọ̀rọ̀ wípé àwọn ìdílé Yẹ́misí ní ọ̀rọ̀ láti wọ́n lẹ́jọ́ jẹ́ so a gbọ́dọ̀ padà jẹ́ káwọn èèyàn mọ̀ nípa bó ṣe ń lọ because etí tó ti Yorùbá ní etí tó bá ti gbọ́ àlọ́ kì í gbọ́ àbọ̀ ṣùgbọ́n lọ́rọ̀ ní eléyìí a fẹ́ kí etí tó ti gbọ́ àlọ́ kó gbọ́ àbọ̀ because up to this moment àwọn èèyàn sì fi release different videos on this same topic. Àárín àwọn tó yẹ pé àwọn ò tiẹ̀ fẹ́ gbọ́ àlàyé tá à ń ṣe àṣà wípé Olúalọ ń gbé ìyàwó ẹ̀ sí làwọn ń pariwo gbogbo àlàyé tá à wà ń ṣe àárín àwọn tó yẹ pé kò tí clear sí tí wọ́n rò pé arẹ́njí ni àárín àwọn tó ń sọ. So táwa kan ò bá wá jẹ́ kẹ́yìn kan máa mọ ibi tó ọ̀rọ̀ sí lọ ó ṣeéṣe kẹ́ máa believe àwọn yẹn pàápàá yẹn tẹ́ jẹ́ Kristẹni ó ṣeéṣe kẹ́ máa believe àwọn yẹn kẹ́yìn wá máa wọnú pé sóyẹ kí nǹkan báyìí máa ṣe láàrin àwọn Kristẹni tàbí àwa Kristẹni. So lísì táwa fi ń fún yín ní update làwọn ń fún yín mo dẹ̀ gbé òṣùbà ńlá fún MC White àti Mr. Ojo Awógbèmí mo gbé òṣùbà ńlá fún yín inú mi dùn gan mo dẹ̀ gbàdúrà wípé a ní ṣiṣẹ́ ṣe so inú mi dùn gan àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ o inú mi dùn gan ẹsẹ̀ tá à ń ṣe yìí ọ̀nà àtúnbọ̀ máa wà pẹ̀lú wa nídìí ẹ̀ ẹ bá mi share fídíò ìgbẹ́gbẹ́ yín olólùfẹ́ mi. This is Ade Omade. Bye for now.